Ẹ̀yin tèmi, àṣírí ti tú o. Mọ̀mí Esabod wọ́n ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kalẹ̀. Wọ́n sọ̀rọ̀ lórí Òkèlè, ìyẹn actor Òkèlè, èyí tá a mọ̀. Bẹ́ẹ̀ sì ni wọ́n sọ̀rọ̀ lórí fọ́tò RIP èyí tí wọ́n ń gbé káàkiri ní orí ayélujára nípa Tóyìn Abraham àti ogun tí wọ́n gbé ti Tóyìn Abraham nínú indọ́strì. Ẹ̀yin tèmi, eléyìí mà gbẹnu tán. Ẹ wò nínú fídíò yìí, Mọ̀mí Esabod wọ́n bọ́, wọ́n sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Wàláì ó yẹ kọ́ ọmọ yẹn ló máa kó padà sí múfì ni ó jẹ́ kí wọ́n sọ nǹkan kan Lizzy jẹ́ wá tẹ́ etí ẹ̀ ọmọ òṣì tẹ́tí ẹ̀ ò lè dùn mọ́ta kó gbọ́ wáàsì tí mo fẹ́ sọ fún ẹ. Ẹ mọ̀ pé kẹ́mi tó sọ̀rọ̀ láyé èmi ò bẹ̀rù kankan nínú yín but kò sí tí n bá sọ̀rọ̀ tí ó bá wá ọ̀rọ̀ tí n bá sọ tó bá wá fún mi ṣe mo rí bẹ́ẹ̀ kì í make reference mo sọ́njọ́ yẹn pé wọ́n dojú lé Tóyìn Abraham bí mi sọ bẹ́ẹ̀. Ṣé mi sọ fún yín? Ṣé mi dárúkọ àwọn tó wà tó ń plọ̀tẹ̀? Ṣé mi sọ fún yín? But still náà, ariwo ẹkún tẹ̀sán òtún ní kí n máa sọ̀rọ̀, èmi ó sọ̀rọ̀. Mo sọ fún yín pé ọmọ yẹn tí mo ní mo fi wá sọ fún Tóyìn. Ibi tó frustrate ẹ̀ tán bully ẹ̀dì emotionally. To the extent, ọmọ yẹn fẹ́ sá lọ kó nínú Nollywood. According to ẹni tó súnmọ́ tí mo bá sọ̀rọ̀ mo wá pè mí ní bóòlù sá lọ inú ogun lèèyàn ń dìde ilé ìpọ́ wọ́n ṣe báyìí ìjọba ẹbí léèrè kẹmọ̀ pé ó pè mí ò ní pé kí n má sọ mo dìde sọ fún mo ní tó ìṣèlú ń gbà wà láì tàdáì tí máa parọ́ ẹbí ẹ̀wọ̀ tó yàn Abraham jọyìn ni ò ti pè mí mọ́ ṣé kí n fọ́ pa á lórí ni mo ní tó ìṣèlú ń gbà. Mo wà ní Nollywood gan. Àná alánà ẹnìkan ṣe mú rìpọ́ọ̀tù Òkèlè wá fún mi. Tó sì rẹ̀ pé dàrẹ́tọ̀ tó súnmọ́ mi ni. Ẹ mọ̀ tí mo sọ fún dàrẹ́tọ̀ yẹn. Ó lò máa ṣe ṣó bùlàbùlà mo ní má ṣe ṣó fún. Ó ní má jẹ̀ kan mo ní social media ti dé ibì kan tó yẹ pé tó bá sùn wọ́n á mọ̀ pé ó jàre o wọ́n á dẹ̀ máa fẹ́ ní negativity. Mo ní ó sin scandal ọmọ sàn mi ó sin scandal rí wọn fẹ́ jó ẹ̀sùn rí. Owó iṣẹ́ òun bá kan tó mo ní má wọlé pa owó iṣẹ́. Mo lé mi tó wá fẹjọ́ sùn mi ò ní ṣe ó lé mi ò ń ṣiṣẹ́ báyìí. Ẹ ṣe máa bá ń pè mo ní mi nídìí kí n pè mi ń pè yàn. Mo lé mi náà kéré inú ayé. Mo ní lágbájá ọmọ tí mo dàrẹ́tọ̀ ńlẹ́ ọ̀ pòdúsà ẹ wẹ́lù mi tó máa ṣe róòlù yìí mi gbọ́dọ̀ rí kò ṣe ṣòfò. Ẹ mọ ya àwọn ogun tèmi máa ń pamọ́ lẹ̀ tí n bá sọ pé mo wà nínú Nollywood ẹ gbà pé mo wà nínú Nollywood àwọn tẹ́ ìlú a máa ń sọ̀rọ̀. Mo lé Ọlọ́run ó di fún bò mi ẹni wá ní bó tẹ̀ ṣe phone call báwọn fi fọ́kọ̀ yẹn làwọn máa mí kìtì pé ó ní kò mo ní má ṣe ṣòfò sẹ́. Mo ní social media tó o bá jàre wọn ló jẹ̀bi mo ní o má jẹ́ kó ju ẹ̀ sínú búlì. No, unfortunately, me call her out. Bring the baba ló ṣẹlẹ̀ láàrin. Ó dẹ̀ dúpẹ́ ní ẹ lọ bẹ́ẹ̀. There's another great person náà nínú Nollywood. Ó fi ẹjọ́ ìkan nínú ara wọn sùn mí. Ẹni yẹn gba 10 million lọ́wọ́ non-producer. Ẹ pè ní ìsìtẹ́ yẹn bá fẹ́ ṣe fíìmù ẹ máa gbowó fún wọn. Wọ́n gbowó fún arákùnrin yẹn nínú àwọn actor. Owó yẹn ó dẹ̀ ti gbé fún for over 1 year. Kò produce ó ń fẹ́ ní dọ́là kò ń gbé kọ́ọ̀lù ẹni wá pè mí. Àwọn iṣẹ́ yìí ò ní ìdòwò sísan láti pè. Èmi máa ń settle Nollywood níṣẹ́. Wà ní òkè. Mo dẹ̀ yé ti nǹkan kan tó bá fẹ́ gbé yàn sùn. Màá sọ pé má rojọ́ mi ìfẹ́ gbẹ́jọ́ ẹ̀nà méjì. Gẹ́ ń pẹ́ni tó ń fẹ́ gbé ẹ̀sùn máa gbé yín conference ni. Mi ò ń ṣe adájọ́ ẹ̀yìn. Tó bá ti fẹ́ gbé yàn sùn, ṣé ò lè sọ lójú ọlọ́rọ̀? Màá ní tó bá rojọ́ fún mi tí má bẹ pẹ́ níyàn náà tún rojọ́ mo ní àmì náà tún mo ní mi ò ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ dressing bí ẹgbẹ́ yín sí conference mo á gbé ènìyàn sí ẹni tó popular nínú Nollywood ni first time máa pẹ́ ènìyàn náà ni mo kàn lọ sínú Instagram mo ní call me màámi ẹ káàsán mo lè dùn ní ó bá pè mí
ẹni bàbà àwọn sinimá àwọn kinní kan àwọn nẹ́fíìsì àwọn ohun kinní tó ń wò lẹ́kọ̀ọ́ àwọn ṣàpè gbogbo excuse iṣẹ́ yẹn ó tún ti wá léwó ó ṣe kinní kan mo ní ìbọ̀tọ́dún kan tẹ́ni yìí ti sọ 10 million fún ó léwó kó léwó production yẹn ó yẹ kó gbé jáde within 30 days. Ní tó ń charge ní ìsinyìí tó ń tẹ̀wá kámẹ́rà ni mo ní kó kàn sẹ́ ó ní how will you feel kí n shout it out èmi máa ń protect in Hollywood ẹ lè believe kò pé bíi 6 weeks ó release iṣẹ́ nìyẹn lórí kíní kan DSTV àbí kí lẹ́ ń pè ní Nàìjíríà ó release ẹ̀ táwọn méjì wá dúpẹ́. ṣe rí Tóyìn everybody ló ní group gbogbo wọn pátá Lizzy gan ní group wọn ló ní group èmi ò ní group wọn ló ní group omi pé wọ́n ń ṣèkànnú group they might be their supporters VDM ní group náà èmi ò ní group tí máa kó yẹn sí pé tí wọ́n ti bú mi níbì kan ẹ lò dá bóun wà láyìn bá wọn ṣe rí torí pé kí ni reason tí mi ò fi ṣe ké pé mi ò lè ṣe wípé kí n kó owó àwọn èèyàn sínú gúrùpù mi especially àwọn ọmọ Nàìjíríà yẹn kí ni mo máa fún wọn ní 40,000 lóṣooṣù pẹ́ẹ́nì ìwé àtúmọ̀ àti inú mi ò lè ṣe ó máa ń jẹ́ kí péjì èèyàn rough èmi tó pé blogger gangan lèmi original blogger gangan lèmi register blogger tó ń san táàtì lórí blogging lèmi àwọn yẹn wọn register wọn ṣe kankan ẹ ò pé tí èbú bá ti pọ̀jù tó ń wọ́ kiri yẹn ó máa ń ba handle èèyàn jẹ ẹ̀ẹ̀kan tí n bá dáhùn báyìí gbogbo yẹn máa lanú lẹ̀ wọ́n máa gbé ni so mi ò ṣe ń rán yẹn kókó bá mi jà tí nígbà táwọn speakers bá borí ọ̀dọ̀ mi lọ́dọ̀ TikTok kan ẹ pé mi fún wọn lálẹ́ àwọn kan sọ̀rọ̀ including admin mi lórí TikTok mi tomati sáré because mi ò fẹ́ kọ́dọ̀ mi kó dẹ́tì ọ̀dọ̀ mi ò lè dàbí tí wọ́n ṣe máa ń ṣe lórí TikTok tó máa pọ̀ nínú bọ́ọ̀sì tó máa ní no because Esabod ẹ rántí pé it's a trademark name trademark yàtọ̀ sí registration ọ̀tọ̀ lówó trademark o it's because of that niche that name àkàndàbọ̀ ní gbàgbàgbà ẹ rí i pé tí máa ń ṣe kíní ojú abẹ mo máa ń screenshot request tó máa ń wà sálẹ̀ ó máa lé ní 100 but mi ò lè gbé wọn gòkè tó wọn máa hó ihò yẹn bọ́n ṣe máa ń ṣe yẹn máa hàn ìní to me olú barbaric ó dàbí tó máa láta ó dàbí tó máa ẹlẹ́ran wọn ò ní fúnra wọn lọ́rọ̀ sọ eléri ibú ẹjọ́ lọ sí ní ayẹ́wò ni èmi àtúngbé no I don't roll that way maybe because I'm professional mo I prefer to face the consequence. I can easily call Yeye Yinka pé kó jáde fún mi àbí kí n pe Joyce kí n no I never called them. We are peaceful here. Mo tó bá lọ ní gẹ̀ máa gbé gẹ̀ fún ẹ máa mú ìgẹ̀ yẹn máa ṣàbí ẹ̀mẹ́ta máa fi ẹlẹ̀ kó máa sọkún lọ torí me I got nothing to lose o èmi tí ń gẹ wọn ọmọ ẹ̀yìn òtí àwọn ọmọ yẹn òtí ọwọ́ wọn òtí tó ní ọwọ́ onílù tẹ́ bá kú o òkú ọ̀fọ̀ ló kú ti yín o ìtí ò fi yé gbogbo yín nìyẹn o in this life I got nothing to lose. Béèyàn bá dé ọ̀run bí má dé ọ̀run àbí inú iná lé ní wọ́n á ní ṣé mo ti rá àwọn ọmọ mi àní ọmọ mi kan ti wà ní uni wọ́n ti dàgbà I got nothing to lose. Ọmọ mi dẹ̀ ti ṣe rere lójú ẹ̀mí mi ẹ̀yin dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́kọ́ tẹ máa dólẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́kọ́ ẹ dẹ̀ di pé gbogbo àwọn tó ń ṣe fracas wọn ń lọ́kọ ẹ fún mi lẹ́ni tó ń ṣe fracas tó ń lọ́kọ tó máa lọ́kọ kọ́ máa fi wọ́n lẹ̀ ẹ sọ fún mi ẹ tó ń ṣe fracas tó lọ́kọ ẹ fún mi lẹ́nu àpò ẹnìkan tó wà lórí fracas tó lọ́kọ majority àwọn tó ṣe fracas 99% single ni wọn ò rọ́kọ fẹ́ wọ́n dẹ̀ bí wọn ò rọ́kọ fẹ́ wọn ní stability tó máa lọ́kọ kọ́ wọ́n máa lọ ní bó bá lọ́kọ tó bá wọnú fracas ọkọ ẹ máa fi ẹ lẹ̀ ṣe é rí bá got nothing to lose 66 next year báyìí máa ṣe àti múnàgì ọdún ìlọ báyìí June ti fẹ́ di April May June ṣùgbọ́n nígbà míì wọ́n ní bíbélì náà sọ ó ní tí wèrè bá lóun ya wèrè sọ fún pé kò ya wèrè ìjà fi péjì yẹn pè wọ́n pe péjì yẹn ní Fúnkẹ́ Akíndélé lórí TikTok wọ́n lọ lóòbù rest in peace fún Tóyìn Abraham kì í ṣe Fúnkẹ́ ló ṣe o máa analyse fún yín. You people have to be very very careful. Wọ́n wá táàgì wọ́n lọ sí TikTok yẹn wọ́n pè ní Fúnkẹ́ Akíndélé wọ́n wá lóòdù mọ́tò pé ibi tí ọ̀tá Tóyìn ti l'accident wọ́n ṣe gbé lọ mọ́túárì. I want you to be observant. Bó
ní Fúnkẹ́ ti ráyè gbogbo ilé ṣẹ́rí Fúnkẹ́ Akíndélé ṣẹ́rí wọ́n ṣò pé iṣẹ́ ti rìn ọ̀rọ̀ kú ní gbogbo àwọn fídíò yẹn ní iṣẹ́ o. I'm very sorry, it was a disintentional decision. My friend, keep quiet. Hello, I know you go so. Ṣẹ́rí. Wọ́n gbé Fúnkẹ́ síbẹ̀. Péèjì ni wọ́n ti ń kọ wípé real Fúnkẹ́ lélẹ́yìí mo ṣàtọ̀ bẹ́ẹ̀ fake lélẹ́yìí fake Fúnkẹ́ ṣe Fúnkẹ́ Akíndélé lélẹ́yìí wọ́n lọ sí péèjì yẹn ní fake kò sí views lórí ẹ̀ báyìí Fúnkẹ́ mo ṣàwọ̀ pé kí ni mò ń wò Akíndélé mo try láti wá it's a new page nothing show obituary ni trout obituary ni wọ́n ṣe síbẹ̀ trout ó jẹ́ bookmark ẹ̀bí àwòrán fóònù kejì mo ti bookmark ẹ̀jẹ̀ kí n wò náà. iṣẹ́ àdín tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn is an implication ogun tó wà ní Nollywood lọ́wọ́lọ́wọ́ Caterpillar ò lè kó. tó ń ṣẹlẹ̀ underneath nínú Nollywood Caterpillar ò lè kó ṣé mo tẹ́ bá kọ́kọ́ ro péègì yẹn bẹ́ẹ̀ ṣe rí kálẹ̀ máa kọ́kọ́ sọ pé lọ sí rest in peace yẹn pẹ̀lú rest in peace page but tí ẹ bá rí ìdìkíní yẹn dáadáa kì í ṣe ọwọ́ Lizzy Anjorin kì í ṣe Lizzy Anjorin tó fi ta pé kí èèyàn máa wò wá rí ńgbà mí nìyẹn mi mọ̀ bóyá tí gbogbo yín ti rí àwọn péjì yẹn because I don't know àbí àwọn dẹ̀ ti strike péjì yẹn mo sì rí lálẹ́ kí n tó jáde kí n kọ́ slide tó yín ibẹ̀ yẹn wọ́n topó sí síbẹ̀ wọ́n ṣàṣe gbogbo animation síbẹ̀ bí wọ́n ṣe ń wa mọ́tò ọ̀tá over 6.8 ó dà pé Tóyìn ti fagbára ẹ̀ hàn bó ṣe sọ Tóyìn ti fagbára ẹ̀ wọ́n ti rí bété ó ṣì wà mẹ́tì tí ìgbà tó jáde bá ṣe máa ń sọ fún yín wípé tẹ́yìn bá fẹ́ ṣe nǹkan láyé ìwọ̀ntúnwọ̀nsì ni ẹ jẹ́ kí n fún yín ní analysis wọn. ṣé ẹ rí tí ẹ bá rí àwọn kan tó ń ṣùpọ̀ tó láwọn ń dìtẹ̀ wípé team A ni mo wà mi ò bá team B ṣe égbèrin ọ̀tẹ̀ ni kò ní pẹ́ túká torí kò sí bóyá àwọn Nollywood yẹn ṣe lè máa bára wọn jà tó wọ́n máa need each other. nígbà tí wàá sọ fún Tóyìn mo ní fi kíni sílẹ̀ ọ̀rẹ́ yẹn connect ẹ̀ ó ní fi kíni sílẹ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ oṣù méjì àbí oṣù mẹ́ta lọ́rọ̀ yìí because of bully eléyìí ńkọ́ ó lẹ́yìn ọba ń sọ̀rọ̀ tọ̀hún ńkọ́ ó lóhùn ọba ń ṣe èyí ńkọ́ ọba ṣe mọ́ lókè ọmọ tó ṣẹlẹ̀ for now mú sinimá gbèsè gbẹ kan gbogbo máa nídìí wọn sinimá ni for now tí ogun yìí le àwọn tó dẹ̀ ní kí n bẹ́ẹ̀ mediate pẹ̀lú kí n bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ tí n bá ti pè wọ́n báyìí wọ́n á nírọ́ o àwọn ò bá ṣe o mọ́mí ẹ̀jẹ̀ bá mi gbé tí n bá pè bá wọn ò bá ṣe o wọ́n ti sanwó àwọn wọ December pé àwọn ò gbọ́dọ̀ bá ṣe o bẹ́ẹ̀ pọkùnrin aláwọn ò bá ṣe kẹ́mọ̀ pé gbogbo ẹ ń wò pé wọ́n ń bú Esabod lórí social media orogún okòwò níṣẹ́ tèmi ó dẹ̀ wà ní everywhere ó wà ìgbìmọ̀ ọ̀tẹ̀ ní wà everywhere fún wọn tó ń sọ̀rọ̀ it must be Lizzy that created that page ṣáà yìí náà rí page yẹn anyway ó kú èmi ò mọ̀ bí yóò ló create ẹ̀ bí èmi ò mọ̀ náà ó lè ṣàwọn ọmọ lẹ́yìn tó àwọn ọmọ wa rest in peace káàkiri báyìí but still náà rest in peace náà pé tó wọ́n gọ̀ ni. Wọ́n gọ̀nà mọ́yé ìgbà kan ni mo máa ń update pé this is from Esabod daughter the admin my mommy died overnight today tí gbogbo wọn máa sunkún ẹ̀mí gúngùn ni tó yàn lóbi kankan wọ́n fi rẹ̀ ẹ̀mí gúngùn sáyé rẹ̀ ẹ̀mí gúngùn ni àwọn olórí burúkú jẹ́ tó ń kọ recipes mélòó ló ti kú bọ̀tọ́ náà àwọn tó máa ń kọ recipes ẹ̀ náà máa ń ṣe pé wọ́n á kúkú ara wọ́n tún kúkú ẹ̀nì mo ti máa wò pé gba àwọn ọmọ tẹ́yìn ṣe pé fún ẹ bá ṣe pé fún àwọn ọmọ tèmi tèmi fi ń sábà ṣe pé fún ọmọ yín pé tó kògbòkògbò láwọn ọmọ yín yín kàn jù wọn sẹ́nu kálọ́ máa rún wọn tégún kéégún
ọmọ yín tí ò tí ì dà tí ò tí ì dà tẹ́ ẹ̀ tí ì rọ ọmọ ẹ mọ̀ ṣe pé fáwọn ọmọ tèmi tó ti dàgbà tó ti darúgbó. lóògùn lásìkò mi iṣẹ́ pé first to first yín. báwọn ọmọ mi bá rí ilé olódì wọn ò ní lọ ọbẹ̀ tó bá rí tírélà tó ń bọ̀ wọ́n ya ọmọ tí yóò lè yà fún tírélà wọn wọn lé olódì ìṣẹ́pẹ́ yìí kan lè pè ń jà àwọn ọmọ yín lọ́wọ́ lọ ẹ̀yin ṣe pé fáwọn ọmọ tó ti dàgbà tó máa rí egun wọn á sá dànù kódà bí wọ́n bá rí egun lójú òun wá ṣiṣẹ́ ìṣẹ́gun fúnra wọn yín kí làwọn ọmọ kéékèèké tẹ́yìn gbé dání mọ́ ẹ mọ̀ pé orí yín làwọn ìpele it might be Lizzy and a warrior might be I don't know tó bí mi ìlójú mẹ́rin I don't know ó ṣàlùkù pé mo rí péjì yẹn kí n tó wá sórí live chat àwọn átíkù sàn kó síbẹ̀ ó pọ̀ gan wọ́n ń kọrin arò wọ́n ń sunkún bẹ́ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ń bẹ̀ ẹ̀yin inú ọlọ́run mo máa ń sọ pé kò sẹ́dá kan tó lè pààyàn kankan bí kò ọlọ́run ò bá dé nìkan kò ń pààyàn pé iṣẹ́ ọwọ́ yín ni ó pààyàn iṣẹ́ ọwọ́ yín àti èrò ọkàn yín ni ó pààyàn nìkan kò ń pẹ́ nìkan ikú kó bá o àmọ́ yìí ikú. Now let me continue. Kí ló wá ṣẹlẹ̀ next? tó ṣẹlẹ̀ nẹ́ẹ̀sì ni wípé wọ́n ṣáàdìtẹ̀ yẹn wọ́n á sọ fọ́mọ yẹn ọmọ yẹn máa ń gbàgbà ìmúlòmù tó ṣẹlẹ̀ YouTube ẹ̀ yẹn padà sórí ẹ̀ ọ̀sá pa àwọn tó wá bá ṣe gbogbo kiri yẹn lórí YouTube majority of them are new faces ẹ wá rò mọ́ tí mo sọ fún yín tẹ́lẹ̀ tí mo ní wọ́n ń dìtẹ̀ mọ́ bẹ̀tẹ̀ mo wá sọ fún yín pé bí bá pè mí wọn lówó náà ti ṣe rí tí mo ní sọ there is scammer orogún okòwò ni jealousy ẹmọ tó ṣẹlẹ̀ bó ṣe ráwọn tá láwọn gbé fíìmù lọ sí lẹ́mọ̀ wọ́n tún ṣe gbátẹ̀lé lórí YouTube ni bá láwọn náà rí ìlísì ṣé ilé ayé yìí náà ṣé ilé ayé yìí náà ṣé mọ̀ pé tí ẹ kẹ́kọ̀ọ́ ṣe sinimá àwọn tó fẹ́ bá actor àwọn big actors ẹ ti sanwó wọn dìṣẹ́ bá pé wọn gbọ́dọ̀ bá ṣe. tó má ti dárúkọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní káwọn má bàa ṣe o ní àníkó Fúnkẹ́ ò tiẹ̀ pé wọ́n rí wọ́n pè wọ́n o wọ́n dẹ́yẹlé wọ́n fún ọmọ yẹn gbẹ tọmọ yẹn fall into depression téèyàn tó lè sunkún wípé iṣẹ́ yìí ti sú mi ní ìfẹ́ ṣe mọ́ mo ní rọ́ mo ní bẹ́ẹ̀ pé wèrè ló bá rí lọ máa rìlíìsì fídíò ẹ̀ sórí YouTube ọmọ yẹn dẹ̀ ó pàkà rẹ̀ ó ń rìlíìsì ọmọ ghetto kìíní kankan àbí kí ló rọ́ọ̀kì ọmọ ghetto kan ń rìlíìsì alákadá or whatever gẹ̀ǹgẹ́ àbí nǹkan ìgbà tí mo máa rí àwọn tó tún náà gbé fíìmù lọ sí sinimá wọ́n tún ṣe gbátẹ̀lé táwọn lọ ń rìlíìsì ọmọ ghetto ni why ara ìrìn àjò ológo òun lè rí yẹn ara ìrìn àjò ológo ìtẹ́ ìṣe fúnra yín nínú Nollywood yẹn ọkùnrin á complain ẹlòmíà sanwó fún nǹkan nínú àwọn actor kókó bá àwọn ṣe rí àti fọkànbalẹ̀ wọn àti gbowó àdìjọ yẹn ẹ máa pè nǹkan kan máa lọ ẹ̀san wà o ká má dẹ̀ wà ọmọ yín ò bá yín du sinimá mọ́nà tó pẹ́ẹ́rí kó tún ti ní 2 million views tó ń wo channel ẹ̀ ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí tún lọ bẹ̀ ẹlẹ́rìn release ní ghetto bẹ̀ ṣé ẹ fẹ́ pa ni torí mi ìmọ̀ white ẹ fi lọ ṣe rest in peace tẹ lọ ṣe ṣé ẹ fẹ́ pa ni I can't just understand I can't phantom it sinimá tẹ̀ ń ṣe ẹ̀ tí ì ṣe tán tó pọ̀ ọmọ yẹn ti move lọ YouTube ẹ̀ tún gbàtà ìlú lẹ́yìn YouTube tẹ̀ ti àbádọ́n. But when you talk, people are kini kan pé tẹ́mi bá rí lèmi ó sọ kí ló wá kàn mí bẹ́ẹ̀ lẹ́nu yín tẹ̀ fi ń sunkún ìjọ tẹ̀ ti ń pariwo nǹkan ṣé mo dákẹ́ rí ni àpàlà báàgì zòrò ni nítorí bá wọ ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ́n tẹ́mi bá ti rí lórí social media mi àwọn analyse ẹ̀ ni kò sí kankan nínú yín tó fẹ́ràn ara yín ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n wá ṣò fídíò kan lẹ́yìn àná bí apàtì yẹn bí àná wọ́n ṣe àbíjẹ́ tàbí tí Mercy àti Tóyìn wà ẹ rí i pé wọ́n ń dì mọ́ra wọn wọ́n tún ti bẹ̀rẹ̀ insinuation Mercy náà tún ti lọ́ta ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media pátá ó ti wà nígbà tí ó sì social media láàrin àwọn ìyá wa láàrin àwọn bàbá wa gbogbo tí a sọ pé ẹ̀rí irú ẹ̀rí yẹn ó ti wà tipẹ́tipẹ́ ó ní wọ́n ṣe máa ń sọ pé egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan ń rú ó ní rízì tó fi sọ òwe yẹn
mo ṣe fọ sọ fún Lizzy gbà yẹn pé mo jẹ ajá mọ́ tó bá mọ̀ pé YouTube ètò lóhùn release cinema ebi ìmọ̀ọ́dún tó rí gbà ó ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ cinema Lizzy eré wo ló ṣe ṣé ìyàwó ọjọ́ kan ló gbé lọ cinema nígbà tó gbé cinema lọ Amẹ́ríkà máa mo rí fídíò yẹn wọ̀ shocked mo compose ẹ̀ pé yóò ṣe wá ń pa irọ́ daylight ọdún tó bọ̀ mọ̀ ẹ́ gan kò tí ì sí cinema kò sẹ́ni tó ń ṣe cinema bẹ́lẹ̀ bẹ̀rẹ̀ cinema bí àwọn ọmọ Ìgbò tí wọ́n ń ṣe ti pẹ́ gbọ́n gangan lẹ́yìn gan sákò yìí bẹ̀rẹ̀ cinema kánìgbà mo sọ pé kí Lizzy má jẹ̀jẹ̀ akájà mọ́ yẹn ló ti gbọ́ ni torí she is a good comedian to be honest fẹ́ gbogbo àwọn orúkọ tó máa ń fún wa yẹn ó máa ń fọ́ ní ìsinmi mímọ̀ bóyá máa ń bẹ̀yìn nínú ló máa ń bú yín nínú she is talented. Mami Alashabi is everywhere in the office it's everywhere ẹ̀ tán sọ pé wọ́n ń ṣe gbé yàgbọ́ ṣe ń kó sínú buses lórí TikTok ẹ báwọn àgẹ́ mi ò kùnkùn ṣe máa ń kọ́ wọ́jọ́ léyàn lórí ni wọ́n lórí jẹ́ kó wíkì ni they just want to frustrate that girl kò sí nǹkan kan pẹ̀pà wí kókó lè mi ibi ò jí sóò anybody mo ní ìní tọrọ lọ́wọ́ wọn sì ní tọrọ lọ́wọ́ èmi ò I'm not in friendship with anybody I don't have any loyalty for anybody. Ẹ wo bàtí Messi bá rí Tóyìn ní pati tó ń gbé jáde lánàá ẹ mọ́ ṣe dìmọ́ra wọn kílé tí Messi ò ṣe dìde mọ́ nígbà tó lọ kí fún kẹ́kẹ́rẹ́ tí Ìyábọ̀ ò ṣe dìde kókó kì tó ń kí lórí ìgé oko. mo ti kọ́ pé ọ̀fẹ́ sọ fẹ́yìn Nollywood ní pé gbogbo ìgbìnrin ọ̀tẹ̀ yìí complain máa ń pọ̀ gan bí kẹ́ bá wọn ṣiṣẹ́ kọ́ máa kẹ́ má fún wọn lówó complain máa ń pọ̀ gan tó máa mú yín wá gbọ́ kókó mi máa ní ẹlẹ́yinjú ara yín gbogbo ọ̀rọ̀ kan láǹgbé wá sórí afẹ́fẹ́ bí ẹ kẹ́ lọ ṣe fúnra yín káwọn èèyàn fẹnu ara yín rí. but ní ìsàyè ti lu jára produce your own movie put it on YouTube YouTube ń sanwó bẹ́ẹ̀ bá gbé fíìmù síbẹ̀ ẹ gbàrà rárá ẹ máa gba $10,000 lóṣù kan tí yóò sì wípé ìsanwó lágbájá ìsanwó tẹ̀mẹ̀dọ̀. ṣẹ́rí Nollywood is an occultic place ilé ìgbìnrin ọ̀tẹ̀ ní ẹ wo bọ́n ṣe Ibrahim Chatana kò gbà wọ́ọ̀dù rí and is the best actor ju àwọn ọdún náà dé gbogbo wọn lọ Ibrahim kò sí tí ó lè rólù amúsá ó lè ṣàfà ó lè ṣe pásọ wọn ò mú wá lóyìnbó rí ìgbìnrin ọ̀tẹ̀ ní bọ̀bọ̀ yẹn lẹ́sẹ̀ ó dẹ̀ bá ara ẹ̀ sọ̀rọ̀ ó lọ build this festival village culture village ẹgbẹ́ náà ni gbogbo tó ń build bí ọ̀rọ̀ business ẹ̀ ṣe rí nìyẹn tí mò ń tà ni wọ́n ń tà bí tí mò ń tà ni wọ́n ń tà ọmọ yẹn lọ́kọ́kọ́ bí ó ti wà tipẹ́tipẹ́ ní festival village tá a mọ̀ Ibrahim Chatta ó build ibẹ̀ yẹn ó náwó sí ó ná millions sí sorry ó náà ni gbogbo wọn tẹ́lẹ̀ ṣe tó ń build kiri it's everywhere ní ìmọ̀ọ́jà tó fẹ́ kà lórí social media yìí péyàn ń gbé lounge wa ibi mo kọ́kọ́ gbé 15 years ago gbogbo yẹn ló ń ṣe lounge ní ìsìn there is always rivalry in business. ó wá sọ wípé mo dé ẹ lóko pé kó lọ máa ta oúnjẹ kó máa sọ mi pé wọ́n pọ̀ tó ń ta oúnjẹ ládùúgbò yín majority yín tẹ̀ máa ń sọ pé wọ́n pọ̀ tó ń ta oúnjẹ ṣé wọn pọ̀ tó ń ta oúnjẹ nínú ọjà ni ṣé wọn pọ̀ tó ń ta oúnjẹ níbi tó bá lọ ni bọ́tọ́lọ́ bá lọ́nà ẹni tó bá já sí kẹ́ wàá ta tiẹ̀ gba mélòó mò ń polówó àwé àtògbò mi tó pé mo ti create niche mo ti create brand gbogbo yẹn mọ̀ pé wé mò ń tà gbogbo àwọn tó wọ́n ṣọ́dọ̀ mi ní rìfárà ni pé màmá wọn ní ká pè yín ni màmá wọn ní ká pè yín ni. Competition is everywhere. tó bá jọ pé ó fẹ́ fẹ́ eléwé kan bú mi wọ́n ti pé eléwé tó fẹ́ fi bú mi àwọn tó ń tẹ̀wé lórí social media gan 10,000 dá mi lóhùn kí ni garanti pọ́dọ̀ yẹn tó ń polówó fún wọn máa wá. tí máa ń ta cream ní ìjọba pé mò ń jowó ní cream kan àwọn tó ń ta cream they are over thousands. ló ti jẹ́ pé ló affect gbogbo businesses ti gbogbo yín rò pé tà mọ́ no wọ́n ti pọ̀ jù tó ń ṣe àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe.